tó ọkọ mi bá ti rí mi pé òun gan máa mọ̀ pé òun sọ obìnrin nù níta àṣà ń bá bọ̀ láṣẹ wá ń bá bọ̀ yẹn ìfẹ́ tí wàá wà lára mi dédé pé nǹkan tí mi ọkọ mi tí mo fi sílẹ̀ yìí tí ò ṣe fún mi tó bàbá yẹn ṣàyẹ̀pù mi díẹ̀ ó ṣe kọ̀ǹtínà fún mi ó ní ìgbà àtàjà ó wá bí mi léèrè ìgbà yẹn ó ní èlò ni wọ́n á tó mi ta ọjà mo wá ní wípé ìwà fẹ́ sọ fún wọn pé kán wá owó tó pọ̀ èsì mọ́tà sọ fún wọn pé máa 50,000 pé máa manage wípé máa lè rí i pé ó rí i pé mo wà hard work so mo ṣáà ń bá àwọn nǹkan yẹn lọ ó ṣáà rẹ́ǹtì ilé fún mi ilé tí mo wá wà kò kí máa ń wá bẹ́ẹ̀ kan lóṣù ó máa gbá ṣọ́ọ̀bù mi kọjá á béèrè báwo lọ́jà nǹkan kan mo ṣáà ní ọmọọṣẹ́ méjì ń gbà tó a ṣáà ń bá lọ títí ó kàn máa di bíá ó ti lọ bí 8 months 10 months mo tó wá rí àwọn obìnrin pẹ̀lú wọn so tí bá yọ ara obìnrin pẹ̀lú wọn yìí mood mi á change ìpè ẹni tó ṣe nǹkan báyìí fún mi ṣé kò láìkè mi àbúkọ̀ fẹ́ help mi ọkàn tí mo wà gbé ńgbà nítorí mo wà bí age of 38 òní mo wà ńgbà bí àtàkì ẹ̀mùsà tó a ṣáà ń bá bọ̀ later ó rẹ́ǹtì lè kiri fún mi nígbà tó bá wá yẹn ó lè jẹ́ bí ẹ̀ẹ̀kan ló máa wá ọ̀hún sáàni ìṣèmọ́ mi bíi ti àkọ́kọ́ bíi ti ìfẹ́ ṣe ọkọ̀ bẹ̀rẹ̀ ọkọ̀ mi ṣàwá ń porúkú pé kí eré yìí pé kí ni dájú ìṣẹ́ ṣá máa bẹ̀ wọ́n máa bẹ̀ wọ́n ìjọ nǹkan kan ṣàmúṣà sọ fún wọn pé mo fẹ́ lóyún wọn ní kí n ṣàṣe sùúrù wípé àwọn fẹ́ kí n wà òkè wọn ní ẹ fẹ́ kí n wà òkè wípé ẹ wà fọ́dọ̀ mi ẹ bí pé ẹ àbájọ mi ni wọn ní rárá pé kí n má wọrí tí wọn ṣà ń bá bọ̀ obìnrin wa pọ̀ tó rẹ̀ ó jẹ́ nítorí owó ìrìn lọ́wọ́ tó a ṣà ń bá lọ lẹ́tà ó kọ̀ díjọ́ kan mo wá lọ sọ́dọ̀ wọn ìgbé ìjọ lọ fún ọdún ìwé báyìí so wọ́n jẹun nígbà tó jẹ́ ọ́n tí bàtí rí àwọn nítorí ìyàwó méjì lọ́fẹ́ ikán ti lọ tó wá ní ilé yẹn pé mo lè wà wo àwọn mo ṣáà lọ síbẹ̀ ìgbà tí máa bẹ̀rẹ̀ mo bá wọn pẹ̀lú bèrè ní tiẹ̀ wá mú mi ara mi gbóná tó mi lè parọ́ fún mi ní orí ètò ara mi hot so mo ṣáà gbòjú nígbà tó tún yá Sunday kejì mo tún bá wúmà yẹn gé ara mi ò wá gbà mí mo ṣáà sì bínú bá àwọn jà lọ́jọ́ yẹn pé wúmà yẹn náà wà níbẹ̀ orí pé mi àti wọn ní ìjà lọ́jọ́ yẹn mo ṣáà kúrò ní àwájújà ní 2023 so a ṣáà ń bàbọ̀ ọ̀hún wàá pè mí mọ́ so ọkọ mi ò ṣáà wà ara mi ò ọkọ mi ò fún wọn lẹ̀ lónìí àmúṣà máa ń gbọ́ pé àwọn ọ̀rẹ́ ọmọ mi pé ẹni yìí kì í máa ń fẹ́ ó bẹ̀rẹ̀ máa ń gbọ́ àjùlẹ̀ wọ́n á ní nǹkan tí ẹni mi sọ fún àwọn èèyàn kò ṣe nǹkan fún mi bẹ̀ẹ̀ tí nígbà pa ọkọ mi kò mú bàbá yìí ọkọ mi ò fi sílẹ̀ so after Jan 2023 everybody depart lórí pé mo bá wọn pẹ̀lú dẹ̀rìn so ọgbọ́n ọ̀yẹ́ yóò tí yìí ni so nígbà tó wá di 2024 yẹn tí ó wá rẹ̀ ara mi ò yà so pè wọ́n mọ́ àjọṣe nǹkan mọ́ káàkiri lọ́nlẹ̀ èmi dẹ̀ nítorí mi ò jẹ́ nǹkan tó yẹ kó máa ń ṣiṣẹ́ mi ò fi gbára so gbogbo àtàjọ ń ṣe yẹn wọ́n máa ń sọ fún mi pé mi ò nífẹ̀ẹ́ àwọn wípé owó àwọn ni mo láyè mo ní ara kì í ṣe bẹ́ẹ̀ mo ṣáà máa ń bẹ̀ wọ́n nígbà tí wọ́n wá láti tí mo sọ pé gba obìnrin lọ́dọ̀ wọn mo ṣáà bá wọn àwọn àtòbìnrin yẹn ọjọ́ romance tí wọ́n àmọ́ pé mo ti délẹ̀ mo kàn sùn sókè díẹ̀ mo wá kún lẹ́sẹ̀ méjì mo jáde ìjọ tó yẹ mo fẹ́ rí mo fẹ́ bá yín sọ̀rọ̀ mo rí pé ẹ̀ náà lè jò ọwọ́ àníyàn pé àwọn ò ní time by so wọ́n sá lọ ìgbà tó wá di 2024 tara mi ìyá ẹ̀ so ọrí mi wọ́n ní kí ló ṣe mí àṣàjọ sí mọ́ everybody gba kẹ̀lẹ́ mo tó wá di ìyá yìí kò tí ju bí ọ̀sẹ̀ méjì lọ sẹ̀ ẹ̀mí ẹ̀kọ́ lọ sọ́dọ̀ wọn mo wá ń pè wọn máa ń pè wọ́n á bá wọn sọ̀rọ̀ rí fún mo bá wọn sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ so àmọ́ tí wọ́n fẹ́ gbàrà rìn látọ̀dọ̀ yìí pé kí ni kí n ṣe fẹ́ ìrìn àjò yẹn pé àtijọ́ ń sọ̀rọ̀ rẹ̀ kí n wọnú ara wọn so tí máa kọ́tù fún mi gan máa pè wọ́n láìpẹ́ so àjọ ń sọ̀rọ̀ wọ́n bèèrè pé kí ni mo ṣe ń gbìdá pé pété kí n máa rìn káàkiri so wọ́n sẹ́yìn ókè àṣàjọ ń sọ̀rọ̀ àjọ ń sọ̀rọ̀ dáadáa ìdí nǹkan tó mo fi pè nínú mo fẹ́ ìmọ̀. kí ni èjì yín mà. gbàtà ìwọ̀n báyìí mo ti wà ní 51. ẹ bí ọmọ mélòó mà. ọmọ mẹ́ta ni mo bí ọmọ tí mo bí pọ̀ tó lọ ọkọ̀ àárọ̀ mi yẹn ó ṣe bákan mẹ́ta ṣáàlùkù mi. wọn yòókù alẹ̀ mọ̀ yín lọ́wọ́ wọn alẹ̀ mọ̀ yín lọ́wọ́.
Àmín. Ọlọ́run á lè mọ̀ yín lọ́mọ. Àmín Jésù. Kọ́lọ́run ó ṣàánú tẹ́ ẹ jẹ́ obìnrin tẹ́ ẹ jẹ́ ìyá wa tí ẹsẹ̀ àárọ̀ bá ti wá ó máa ń lágbára púpọ̀ ó máa ń lágbára púpọ̀ ó máa ń Bẹ́ẹ̀ sà. lágbára púpọ̀ gbogbo yín náà kọ́lẹ̀ ẹ̀dá tẹ́ ẹ jẹ́ single mother gbogbo yín kọ́lẹ̀ ẹ̀dá gbogbo yín kọ́lẹ̀ ẹ̀dá Bẹ́ẹ̀ni. mo máa ń sọ lórí Bẹ́ẹ̀ni. ètò ọ̀fun and oven obìnrin alálùbáríkà wà nínú yín ọlọ́mọjà ṣe Bẹ́ẹ̀ni. búmú. Mi ò lè ṣe kí n máa gbọ́ program yín. èyí tí màá sọ fún yín lélẹ́yìí mà ṣé Yes, ẹ ma. fẹ́ lọ́kọ báyìí sìn ni àbí kọ̀ǹpánì náà lẹ fẹ́ mú wọn padà àbówù yín láti bímọ fún wọn èwo lẹ fẹ́ báyìí. Ẹ ṣé sà. Ṣé ẹ rí gbogbo ìgbà tí n bá ṣe prayer, wọ́n máa ń sọ fún mi pé kí n lọ níbi ìjókòó. Bẹ̀tí iṣẹ́ ló ṣàwà lọ́kàn tèmi. Bẹ̀tí ó máa ń yọ sí níbi ìgbà tí mo sick yẹn náà, wọ́n sọ fún mi wọ́n ní kí n lọ wà bí ìjókòó. Mo fẹ́ kí ìwà ìbí ìjókòó bí kí yé ibùjókòó ó jẹ́ pé bàbá yìí lè fẹ́ gẹ́gẹ́ bí ibùjókòó yín. ọkàn mi lọ mọ́ wọn ni. Bẹ̀tí àwọn nǹkan tí mò ń gbọ́ pẹ̀lú wọn, èmi ò rí. Hello ma. Bẹ̀tí wọ́n sọ ẹ sà. ẹ mọ̀ dára yín láàmú o sọ ti yẹ yín mà o Okay, sir. ẹ kì í ṣọmọdé mọ́ o ẹ mọ̀ dára sir. yín láàmú o. Yes, tó bá ní kẹ́ lọ ní ibùjókòó èmi ò ní kẹ́ má ní ibùjókòó tó ọ̀nà yẹn sì ti inú ayé ẹ̀ ní kú báyìí tẹ́kù bá wí ní Àmín Jésù. ibùjókòó ayé yín ni ṣùgbọ́n tí wọ́n sọ fún yín lélẹ́yìí mà Yes, sir. bàbá tẹ̀ ń lé káàkiri yìí tí bàbá Bẹ́ẹ̀ni. yẹn tí kódà tí bàbá yẹn ò bá sọ pé kẹ́ ẹ lóyún tẹ́ ẹ bá lóyún fún bàbá yẹn ẹ mọ̀ jẹ́ ń tán Bẹ́ẹ̀ni. àárín yín lè jọ dàrú láti bẹ̀ tó jẹ́ pé ẹ̀tọ́ máa Okay. da ọmọ yẹn tọ́ Okay, sir. tẹ́ẹ̀tọ́ máa dọ́ ọmọ yẹn tó tútù àjọ ọmọ mẹ́rin bàbá méjì Okay, sir. Okay, sir. ó pọ́sibú lọ́pọ̀ gbàǹgbà míì ọkùnrin mi kan lè wá sínú ayé yín á kàn bless yín ó rí i pé ìwà pò báyìí ó lè wọ́n wà lọ́kàn ẹ̀ kó fẹ́ gbé yín sínú ilé ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ìrìn àjò ọkùnrin sóbìnrin nínú ayé Yes, sir. kódà ẹ lè jọ mọ ní àjọṣepọ̀ ó pọ́sibú bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí lọ́kàn ẹ̀ kó fẹ́ gbé yín sínú ilé Okay, sir. ṣùgbọ́n tó wọ̀ yín sí níbi kó jẹ́ pé bàbá yẹn lẹ bímọ fún kẹ́ ẹ lóyún àbí bẹ́ẹ̀ kọ́ máa jẹ́wọ́ délẹ̀. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ sì nìkan sà. ṣe ló wá jẹ́ bẹ́ẹ̀ ni ó jẹ́ bẹ́ẹ̀ kọ́ iṣẹ́ yín náà lè máa mójútó tí bàbá yẹn bá sọ pé òun ò fẹ́ yín bàbá ń bàbá ẹ fi lọ́rùn lẹ̀ orí ọwọ́ tó bá wù ú láti gbé yín sí tó bá ti tẹ́ yín lọ́rùn ẹjọ́ máa béèrè àníyàn lọ tí ò bá dẹ̀ tẹ́ yín lọ́rùn ẹ ṣí wọn sílẹ̀ bàbá yẹn sọ gbólóhùn kan wọ́n ní pé owó ọwọ́ àwọn ilẹ̀ nífẹ̀ẹ́ ìtí bàbá yẹn sọ bàbá yẹn rí sọ ṣó ti yẹ yín mà kò sóbìnrin náà tí ò ní ríbi tó tutù láti bá sí kódà kò sọ́kùnrin náà tí ò ní ríbi tó tutù láti bá sí ká ní bàbá yẹn sè oúnjẹ àárọ̀ ò bá tọ̀sán kò bá talẹ́ ṣé ẹ máa rántí wọn mọ́. Rárá. ká ní bàbá yẹn gan ó tún wá wà òkè bàbá yẹn ò tún wá wà kẹrin gbàtẹ́jọ́ move ṣé ẹ máa rántí wọn mà. Rárá sà. ẹ mọ tẹ́ ń ṣe ẹ mọ nǹkan tẹ́ ń ṣe ẹ mọ nǹkan tẹ́ ń ṣe mà ẹ mọ nǹkan tẹ́ ń ṣe Okay, sir. bó ṣe jẹ́ Yes, sir. ẹ kú kalẹ̀. Ẹ ṣé sà. Yes, ma. Yes, sir.